ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى أبا إبراهيم فيا فوز من صلى عليك من الورى إبراهيم داكو ما توي كاكا Alhaji Agba Afa Agba Baba Olúwaṣe àgbáyé ọ̀rọ̀ Sheikh Safiyullah gbogbo àwọn ẹni Ọlọ́run ní Benin Republic lọ́dọ̀ bàbá wa Naija Ismail Elegbede bàbá wa Soye wọ́n pọ̀ bẹ́ẹ̀ àpapọ̀ wọn látòkè jẹ́jẹ́ lẹ́kẹ̀ẹ́ àmọ́ dáa fún wa Alhaji Agba tó ní Ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ àti gbogbo àwọn àgbàlagbà ní kalẹ̀ ẹ̀dàkùn ẹ̀ má bínú nítorí àsìkò bàbá mi àgbà ìjọba ẹ̀kọ́ àlejò wa lánàá adamallahu hayatahu Afa Agba Alhaji Agba náà fi gbàlejò wa lánàá púpọ̀ ó ti kárí ayé mọ̀ká gba kọ́ọ̀lù ni àfi bí pé mi lọ travel rí Allah gbogbo ẹni bá ti súnmọ́ lóríire oríire kan náà nìyẹn mo dúpẹ́ bẹ́ẹ̀ ti ṣe fún wa lánàá yẹn ẹ ní jábọ́ láyéláyé àmín bàbá mi àgbà Alhaji Agba mo fi kalẹ̀ yín fi kí gbogbo àwa àdàbíjà lápapọ̀ bàbá yín tẹ́ ẹ bá ti fọwọ́ bà yọ máa dún àmín Mawlana Sheikh Safiyullah àwọn olófèmí náà lọ́lẹ̀ Nkútọ̀nù Allahu ta'ala anhu ló fi pé 25 years tí mo dálé kéwù mí lẹ̀ tí mo fẹ́ ṣe ní 4 January tí ń bọ̀ yìí January 4 bàbá wa mufti díyà fún gbogbo ìlú Ìlọrin tí Mawlana tí wọ́n fi mí lọ́lẹ̀ gbé ẹsẹ̀ táwọn fi gun eré ibẹ̀ àwọn ni wọ́n bọ̀ wá bá mi dúpẹ́ Allah bàbá wa gbà ní Raodo ẹnìkan bí mi pé báwo tèmi àti yín ṣe jẹ́ ní Ìlọrin yìí náà nígbà tí mo dé yìí bàbá Alhaji Agba mo ní kó lọ fún mi lómi ó wá mú omi wá mo wá sọ fún Ridwanullahi bàbá wọn oníkù kéwú mo ní kóun bá ń lọ ra kóró ṣúgà méjì wá ó wá lọ rà wá nígbà ó wá gbé e dé mo wá kó kóró ṣúgà méjì yẹn mo jù sínú omi náà mo wá ní kó fún mi ìṣẹ́jú 5 láàrin ìṣẹ́jú 5 ṣúgà yìí ti lọ́mọ omi àárí ṣúgà mọ́ lára omi mọ́ mo wá ní ṣe béèrè ló béèrè bá ń yọ ṣúgà òun jáde lára omi yẹn ó ló ti lọ́mọ mo ní wá mú wò ó lọ dùn mo láàrin èmi àti bàbá Raodo bí omi àti ṣúgà lórí. Allahu akbar. wọ́n tó ọba wa kó sí ní ti dáadáa wàá máa mu dúdùn lọ ni kò wá sí tí àwìn kalẹ̀ ń bi tẹ́mi bá ti wá sí Ìlọrin wọn á gba mọ́dàdé ni lílé nísìn àwọn kan wọ́n ti ń jowú báyìí ó tún ti lọ́lẹ̀ Alhaji Agba nígbà mo bọ̀ tó lónìí mo ní bàbá Àlífà sọ pé bàbá Alhaji Agba sọ pé kíni nígbà tí mo bọ̀ Ansarudé lónìí mo ní bàbá tó ti kàn mí sí lónìí nígbà tí mo darí dé láti wá sí bí mo ti sọ bẹ́ẹ̀ fún yín tí bá tún délé nísìn ìhun ti tún di wàhálà. Allah. bàbá Alhaji Agba ìjọ tẹ ẹ ti gbogbo ẹ ó ní evidence gbogbo ohun tí Sheikh Mawlana mufti kẹta fúlù Ìlọrin èyí tí wọ́n wí sí mi lára ńjọ́ náà fọ́tò kọ̀ọ̀kan ẹ̀ mo dúpẹ́ pọ̀ wà lẹ̀. Sheikh Safiyullah mufti wa tàná. Allahu ta'ala anhu. nígbà àwọn fawọ́ mi sókè ní Kútọ̀nù ńjọ́ náà mo dúpẹ́ pé àwọn pé wọ́n bá mi yọ láàrin èmi àti wọn nínú ilé. mo ń gbọ́ tí bàbá Ọlọ́run láláàrọ̀ ni wọ́n gbá àwọn lórí mú bí bàbá ṣe ní kí n sí orí báyìí fọ́tò yẹn wà lẹ̀ mo wá fi máàkì àwọn ọ̀rọ̀ tí mo sọ lọ́dọ̀ bàbá wa lágòrò lọ́sẹ̀ tó ní ọjọ́ ọ̀sẹ̀ tó wà lọ èmi náà wá ń dúpẹ́ Ìlọrin ni bàbá wa aláàrọ̀ Ọlọ́run láláàrọ̀ gbogbo àwa àdàbíyà lágbàáyé à ń dúpẹ́ fún yín gbogbo àwa àdàbíyà lágbàáyé yẹ́nyẹ́ à ń dúpẹ́ fún yín gbogbo yóò kó tèmi wà látẹ̀ẹ̀kan gbogbo ara tí ń ṣẹlẹ̀ báyìí omijé ní bọ́ lójú mi èmi sunkún fọlọ́run ni Ọlọ́run ṣé bó ṣe máa ń ṣe ni ẹ wo bàbá wa ní Raodo bàbá yìí kò ní kankan. Allah anta kanajimi rufi'atin wadiya'i. èmi kọ̀ nǹkan wá ìfẹ́ lo ohun tó wà bí mo ti mọ̀ kọ́ wá yẹn lè kọ́ fi kí wọn.
وبانا نجوم في شباب زوائر farabalẹ̀ o bí o tiẹ̀ pọ̀ ojú tẹ nìkan lọ àdàbí àdìmọ̀ ti kẹ́ ànálẹ̀ àdàwí ànáfẹ́ ìtọ́ọ̀nà. أنا فيطالا منطقة إفاي مدير لماد الهداية كنت مدير للهداية طابة كنت أسسنا من العادة بتوبة أساسنا من الآداب توبة أنا الأدبي حقا أنا الأدبي حقا ما قطعت kí ló fa ẹ má wé láwà ní ambassador fún àdàbíyà tó wà ń bèèrè tó bá gbé àwọn alájí àgbà kan wá rí kọjáde kọsọ. أنا فيطالا منطقة إفاي mímọ ti ti gbé ànàná sọ pé gbogbo owó tó fi ṣoríire òun kò dànù síta bọ́ ló pè mí báwo. مدير òun ló sún mi débi tí mo wà yìí. هداية طابة ìdí كنت gbé àníwé láwà ní ambassador tó bí ogun tó bí ọ̀tẹ̀ ìdí ẹ̀ òjò báwo náà lọ ìjọ tí n bá ti padà ní òkè kéré ìdọ̀rẹ́ wọn nílé ebi ò sì ní padà ibi ní kùsì. وبانا نجوم في kò yẹ pípọ̀ àwọn èèyàn o. شباب زوائر bàbá wa gbà ní Raodo ni mo fẹ́ kí bàbá. وبانا نجوم في شباب زواهر وبانا نجوم الشباب. نجوم في شباب زواهر tọ́ba ní ká lọ mú ìràwọ̀ àwọn ọ̀dọ́ tí ń sọ̀rọ̀ lágbàáyé lónìí tí ò ní àtakò. في شباب زواهر tí kò ní sọkúsọ tí ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn ní kárí ayé ẹ̀yin nìkan lẹ̀ lọ́kùsọ ní ọ̀dọ́. فمنهم شيوخ كالأغروي يسطون فمنهم شيوخ كالأغروي يسطون. ẹni tí ń bẹ tá a yọ jáde tá a ní ọ̀rọ̀ eléyìí kò ní pọ̀ sọ̀sọ̀kúsọ rí láti jọ́ tẹ̀ tí ń bọ̀ ẹ̀yin náà ni. فمنهم شيوخ كالأغروي يسطون. فمنهم شيوخ كالأغروي يسطون والمتسمى بابا رودة هاديا والمتسمى بابا رودة هاديا níjọ́ wọn ti ń pariwo èèyàn láyé ìjẹ́ ti gbọ́ kankan bàbá Raodo àkọ́kọ́ tá a mọ̀ náà ni. والمتسمى بابا رودة هاديا أديبا نبيلا نور بيت يرفع. bàbá Raodo bàbá wa ṣàdúrà kan lẹ́ẹ̀kan àdúrà tí wọ́n ṣe yẹn ní pẹ̀mí lẹ́kún látẹ̀ẹ̀kan tí mo ti jókòó. Allahu Akbar. kí làdúrà náà Ọlọ́run ò ní fi í ṣe òfò tí ó ṣe agboolé àgò. Àmín. mọ̀ ń bọ̀ ní ẹ̀ kọ́ mi lọ́wọ́ ọmọ alájà àgbà ni mí èmi ni mò ń sọ̀rọ̀ ọmọ alájà àgbà ni mí ẹ jẹ́ ń gúnlẹ̀ náà níbìkan ni wọ́n ti kó tó dibìkan aksamaniwahu sama òfin salasi. Allah. ẹ̀yin ọmọ pé yìí tá ń pè ní ìmọ̀lẹ̀ ọ̀nà mẹ́ta lọ́lọ́run pín sí. alákọ̀ọ́kọ́ nóòrù nàṣàbí yìí fakọ̀tọ̀. yóò jẹ́ ìmọ̀lẹ̀ nínú ẹbí tí wọ́n ti bí nìkan ni kò ní jálù ìlú tó wà inú ẹbí nìkan ni wọ́n ti mà pa bímọ nínú ìlú tó wà gan wọn ní dákìmọ̀ rẹ̀ mà. ẹlẹ́ẹ̀kejì nóòrù nàṣàbí yìí wọ́n bẹ̀rẹ̀ dí yìí yóò jẹ́ ìmọ̀lẹ̀ inú ẹbí ẹ̀ ẹbí àgòwò kan mà pa àwọn bímọ ìmọ̀lẹ̀ yìí jáde kó nu ẹbí àgò ó kárí inú Ìlọrin ó di méjì. ẹlẹ́kẹ̀ẹ́ta nóòrù nàṣàbí yìí wọ́n bẹ̀rẹ̀ dí yẹn nàṣàbí yìí wọ́n bẹ̀rẹ̀ dí yẹn wọ́n àlẹ́mí yẹn. Allah. Oko mẹ́tẹ̀ẹ̀ta. ìmọ̀lẹ̀ yìí wá kó nínú ẹbí nìkan ẹ ti kọjá ẹran nulẹ̀ àgòwò nìkan. أو كالنجم رفعت ودياء ẹtù wa kọjá odidi ẹran ní Ìlọrin nìkan. تجتليك العيون شرقا ọ̀rọ̀ yìí ti wá وغربا. já àgbáyé complete wàmà ja'ala Allahu nurahu nasabiyan baladiyan
وعالميا فهو الأكمل عند الله في السماء والأرض. هو المتسمى. gbogbo ẹni tí ìràwọ̀ ẹ bá já kò nínú ẹbí tí wọ́n ti bí nìkan tó já ní ìlú tó wá já àgbáyé èyí tó ń ti di ohun tọ́lọ́hún sọ lábẹ́ sánmà àtìlẹ̀. bàbá Raodo àdìyà wọn. bàbá Raodo ọlọ́run tó kọ yín tẹ̀rẹ́ bí gidi jáde kó tó wá gbé bàbá kọjá sí lóòótàdá tí wọ́n lọ tanná tó dá ń bẹ̀ tó wá yanjú pé kí wọ́n gbé yín lọ sí Zumura. ẹ gbọ́ bàbá wa làbíbù ni wàláhì gbogbo ẹnu ni tí wọ́n fi sọ yẹn kọ̀nfàmù ni kéwù ẹni tádàbí ọba sí inú ẹ̀ yóò wòran wa kẹ́yìn. Allahu akbar. yóò wòran wa èmi ò mọ kéwù kan ní lọ́wọ́lọ́wọ́ báyìí tèmi ni wọ́n sọ ní Benin Republic jẹ́ ìṣàdúrà fún ọlọ́run lálárọ̀ ẹ̀ràn bàbá Raodo lọ Mákà nígbà tèmi dé mo sọ fún wọn pa àdúpẹ́ fọlọ́run lálárọ̀ àmọ́ tá a bá ti ń dúpẹ́ ẹ̀jẹ̀ àgbà ti bàbá àdánwò ni fún wa bàbá ìjọ tí bàbá wa ṣe kò sọ fún yòó la ìjọ wọn wá ṣe wàlímà fún àwọn ṣàádà àrídúwànù yìí ni wọn wá ṣe fún mi bí wọn ti lọ báyìí wọn búkú Mákà fẹmi nígbà tí mo lọ wá sí ọdún kejìlá ni mo ń lọ Mákà yẹn ìyá mi ni mo gbé lọ fún bàbá wa làbí bàbá ni ìyá ni Ọlọ́run kọ́ mọ́ ẹ ni lọ wọn lé wa lọ wọn lè ra bàbá Raodo àtọjọ́ ọdún náà mo ti ń sunkún fọ́lọ́run bá mi dá ya yìí náà lówó ó ti tọ́dún méjìlá kí n tún wá ilẹ̀ yìí accept lọ́wọ́ ìkàdà Ọlọ́run fún mi lésì bó ti fún yín lésì lára bàbá yìí Ọlọ́run lálárọ̀ ẹ̀yin ẹ lọ fọkàn balẹ̀ Allahu akbar. tó bá jẹ́lẹ̀ alájẹ́ àgbà tá ń wò yín náà lẹ́nu náà ká orí sí wàláhì kò lè tánu ràn yín láyéláyé. wàdíwọ̀n kàyà rahamanu fi kulli hajati. nítorí bóre ò tán lé alájẹ́ àgbà ló fi rí bẹ́ẹ̀. àrùmù kọ̀dọ̀ ha bílẹ̀. alájẹ́ àgbà ló tọ àlùbákà ebi ń jáde káàkiri báwo. bílẹ̀ kìrá amílẹ̀ fàdà il. ìjẹ́ ìjọ tí wọ́n ti wà ń lọrin ni. bitajili adibi thumma zakariya tajina. akínyìn àwa náà ti gbà bọ́. limu'mini bahari ilmi bayna limahafili. àwọn bàbá náà tó fi wọlé bàjẹ́ èmi àtẹni tá a sì jọ ń káàkiri náà ní lisanu lè ulama. bitajili dinillahi yahya kolansuwi. nígbà tó lóun fẹ́ yanjú ẹ̀ fún yín ẹ wo ẹ̀yin náà ẹ wo abẹ́mi kọ́ ni màá ń sọ ń jẹ́ ta mo wá ní Ọlọ́run láláwọ̀ tẹ́ wo ẹ̀ ó wà lára wọn ẹ kánlẹ̀kùn kẹ́ ẹ béèrè wọ́n ti gbé kọ́kọ́ fún yín o. kadhalika tajila. màá ń wo kí nínú báyìí fọ́ọ̀rì Mákà mo tún gbọ́ pé Hussainat alimakazi umura kí ló dé wàsíù ńkọ́ ẹ jákèjì fún wọn àbí ìwé bẹ́ẹ̀ jẹ́ ta àṣàwọn náà ti ń jabọ̀. èmi ti sọ nísù ibi oore la ti ń sọ̀rọ̀ oore o èmi ti sọ báwo eléyìí mọ ní ẹ dúró sí tí ṣe sọ fún ilá ìparí lára tèmi yóò rà sí gbogbo eyín tẹ̀ bá dúró tì mí. subahana wa bika. Abdul Bari ní ṣubú ẹ ti amina àdúrà bí ayé à ń lọ́dọ̀ bàbá ẹ̀ ń sàdúrà fún wa èmi ò ní dínà mọ́ ọ.